Olódùmarè mójúbà rẹ o. Ìbà ti wáyé ọjọ́ ìbà ti wọ̀ ọ̀run. Ìbà bàbá, ìbà yèyé, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà oyúnnú, ìbà àṣẹ́ẹ̀dí, ewúrẹ́ tó wọlé tí ò kágò ló dẹran àmúso. Èmi Gafar Fádèyí lánìí òun mo kágò lówùrọ̀ yìí o. Ẹ̀yin tó láyé ẹjọ́ ojú mi ṣe o. Ẹ gbọ́ bí ẹsẹ̀ Ifá yìí ṣe wí. Ó ní ẹni mọ̀ yìí ò mọ̀ yìí, alágbẹ̀dẹ ò mẹ́rọ̀ lẹ̀kẹ̀, bẹ́ẹ̀ ni ò mọ̀ ti ṣẹ́ṣẹ́ fún adífá fún Ọ̀rúnmìlà. Lọ́jọ́ tí bàbá òmùgún ńlá, bẹ́ẹ̀ ni òmùgún ẹ̀tẹ̀. Bàbá ń lọ rè kọ́fá lọ́wọ́ amúsùn ọmọ rẹ̀. Ó lẹ́ni mọ̀ yìí ò mọ̀ yìí, èyí tí mo mọ̀ ni mo wí yẹn. Kò ì pẹ́ o, kò ì jìnnà. Ẹ wá bá ní Ìjẹ̀bútú ire, Ìjẹ̀bútú ire là bá ní lẹ́sẹ̀ ọ̀bàrìṣà. Mo kí gbogbo ẹni tó ń wò mí pátápátá o, àkójúmọ́, àkójúmọ́mọ́. Ojúmọ́ tó máa lò ní ojú ire ni. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi pátápátá, etí náà kò ní di láṣẹ Olódùmarè. Mo tún dé lówùrọ̀ yìí o. Nǹkan kan ló gbé mi wá tí mo fi wá sórí ìkànnì yìí lówùrọ̀ yìí. Níbi ọjọ́ díẹ̀ sẹ́yìn, obìnrin kan wá bá mi ní ilé iṣẹ́ mi níbi tí mo ti ń ṣiṣẹ́, torí iṣẹ́ tewétegbò láti fi ṣe ìwòsàn náà ni mò ń ṣe. Gẹ́gẹ́ bí a ti ṣe ṣàlàyé wípé ká gbé àṣà Yorùbá lárugẹ, ìyẹn ló jẹ wá lógún. Obìnrin yìí wá bá mi. Iṣẹ́ kan náà ni a jọ gbé dání. Iṣẹ́ àgbo náà ni obìnrin yìí ń ṣe, iṣẹ́ àgbọ́mọlà. Ṣùgbọ́n obìnrin wá bá mi, ó ní òun ti lo gbogbo, ó ní kankan ṣẹlẹ̀ sí òun. Ohun tó ṣẹlẹ̀ sí òun yìí, òun ti lo gbogbo nǹkan tí òun mọ̀ tí wọ́n máa ń lò, òun ti lò ó sí. Ìyẹn ló bí ẹsẹ̀ Ifá tí mo kì síwájú, tí mo lẹ́ni mọ̀ yìí ò mọ̀ yìí, alágbẹ̀dẹ ò mẹ́rọ̀ ẹlẹ́kẹ̀, bẹ́ẹ̀ ni ò mọ̀ ti ṣẹ́ṣẹ́ fún. Nígbà tó obìnrin wá bá mi, tó kó àlàyé bolẹ̀, tó ṣe àlàyé fún mi, mo wá wò pé kí eléyìí náà máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n wò mí pátápátá. Ló jẹ́ ń gbé ọ̀rọ̀ yìí wá sórí ìkànnì yìí. Kí gbogbo ẹ̀yin ará ilé kí ẹ lọ gbìyànjú rẹ̀, kí ẹ wá rí pé rere ni Olódùmarè. Kí àṣà Yorùbá má ṣe parun. Òun ni èmi Gafar Fádèyí lánìí ó gbé dání. Ẹ wá nǹkan kẹ́ fi ìdílé kí ẹ máa bá mi ká lọ. Òògùn tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, òun ni òògùn hypertension, òògùn ẹ̀jẹ̀ ríru tí àwọn olóyìnbó ń pè ní hypertension. Tí a bá fẹ́ wá ìwòsàn fún àìsàn yìí tàbí àrùn yìí, kí ni tí àwọn bàbá wa máa ń lò ní ayé àtijọ́ tí wọ́n máa fi ń wá ìwòsàn fún àìsàn yìí? Síwájú ohun gbogbo, ẹni tó bá ní làálàá ní làálàá náà ni. Ṣùgbọ́n fún ẹni tí ìwòsàn tó ṣe kókó fún, ẹ jẹ́ kó gbìyànjú àgbo tí mo fẹ́ sọ yìí. Àgbo kan péré ni màá mú ẹnu bà lórí ètò yìí. Ṣùgbọ́n fún ẹni tó bá ń wá ìwòsàn fún àgọ́ ara rẹ̀, ẹ jẹ́ kó gbìyànjú rẹ̀. Ẹ ó rí wípé Olódùmarè dá nǹkan sí ilẹ̀ Yorùbá. Tá bá fẹ́ wo àìsàn yìí sàn, kí lóhun tá máa ń ṣe? Ẹ bá ń wá omi irú, ìgò mẹ́ta ẹ bá ń wá. Tẹ bá ti wá bá ń wá, ẹ bá mi wá àlùbọ́sà áyù. Àlùbọ́sà áyù ẹ bá ń wá yẹn náà. Kí ẹ wá bá ń wá egbò akọ̀gùn kẹ wá. Tẹ bá ti wá bá ń wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí, kí lẹ wá bá ṣe? Ẹ bá ń wá ike ńlá kan tó máa gba omi irú ìgò mẹ́ta yìí. Kẹ tú omi irú ìgò mẹ́ta yìí dà sínú ike ńlá náà. Yóò jẹ́ ike tó ní ọmọ rí ni o. Ẹ bá ń dà sínú ẹ̀. Tẹ bá ti wá bá ń dà sínú ẹ̀ tán, ẹ wá bá mú àlùbọ́sà áyù, kí ẹ bá ń bó èèpo ara rẹ̀ kúrò. Tẹ bá ti wá bó èèpo ara rẹ̀ kúrò tán, ẹ bá ń gé sí wẹ́wẹ́, kí ẹ bá ń dà sínú ike ọlọ́mọrí tí a ti dá omi irú yìí sí. Tẹ bá ti wá dà sí bẹ́ẹ̀, ẹ bá mú egbò akọ̀gùn, kí ẹ gé òun náà wẹ́wẹ́. Bẹ bá ti wá gé sí wẹ́wẹ́ tán, kí ẹ dà òun náà sínú ike yìí. Bẹ bá ti wá dà sí tán, ẹ bá mi dé ike yìí pa, kí ẹ gbé pamọ́ síbì kan fún ọjọ́ mẹ́ta. Lẹ́yìn ọjọ́ kẹta, ẹni tí àrùn tàbí àìsàn yìí bá ń yọ ní ẹnu, ẹ jẹ́ kó gbìyànjú kó máa yọ ọmọ díẹ̀ díẹ̀. Ní àṣẹ Olódùmarè, ọba tó lewé, ọba tó legbò, ìwòsàn yóò dé bá àgọ́ ara onítọ̀hún. Mo sọ èyí
láti máa gbé àṣà Yorùbá lárugẹ ni. Orúkọ tèmi kò yí padà. Gafar Fadeyi Lanihun òun lorúkọ mi, tí mo dẹ̀ jẹ́ olùdarí ilé-iṣẹ́ Ìlànà Ewé àti Egbò Herbals. Ìyẹn ilé-iṣẹ́ tó ń ṣe agbátẹrù òògùn ìbílẹ̀ fún onírúurú àìsàn tó lè máa yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Mo wo eléyìí náà, mo dánu dúró, ṣùgbọ́n mo tún ń padà bọ̀ láti mú ètò mi wá sí orí ìkànnì yìí fún gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sí tewétegbò fún ìwòsàn. Ẹ dákun, ẹ̀bẹ̀ kan lábẹ́ yín, a ò tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni. Ohun tí a fẹ́ ni wípé kí ẹ bá wa subscribe sí orí channel yìí, Fadeyi TV lórí YouTube. Ẹ subscribe síbẹ̀. Bẹ́ẹ̀ bá wá subscribe síbẹ̀ tán, ẹ bá wa comment lórí àwọn videos tí à ń post yìí. Kẹ́ tí wá bá wa share rẹ̀ kó máa jẹ́ àǹfààní fún àwọn tí wọ́n ò sí níbi bíyà yìí, káwọn náà lè bá máa jẹ àǹfààní rẹ̀. A ò ní ṣe lásán láṣẹ Olódùmarè. Gbogbo tá bá ń dá ọwọ́ wa lé yóò máa yọrí sí rere. Mo wé yìí náà, mo dánu dúró, mo tún padà bọ̀. Mo júbà o, ìbà á ṣẹ.